Òní ni Ọjọ́rú, ọjọ́ kẹta nínú oṣù kẹsàn-án ọdún 2025. Ó tó àkókò fún ìwé ọ̀run ṣíṣí. Ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Eléyìí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni lé ìmẹ́lẹ́ jáde. Àkọ́sórí wà nínú ìwé Òwe, orí 10 ẹsẹ̀ 4. Eléyìí tí ó kà báyìí pé ẹni tí ó bá dẹ ọwọ́ á di tálákà, ṣùgbọ́n ọwọ́ àwọn alápọn ní í mú ọlà wá. Bíbélì kà wá nínú ìwé Òwe, orí 6 ẹsẹ̀ 6 títí dé 11. Ọlọ́run máa ń san ẹ̀san fún àwọn tó bá farabalẹ̀ wá a, kì í san ẹ̀san fún àwọn ọ̀lẹ. Tí o bá fẹ́ ṣe àṣeyọrí, o gbọ́dọ̀ jẹ́ aláápọn. Èmi àti ọ̀rẹ́ mi di àtúnbí ní àsìkò kan tí ìjẹ́wọ́ ohun rere di gbajúgbajà láàrin àwọn Kìrìsìtẹ́nì. Ní ìgbà náà, ẹ̀kọ́ tó gbajúmọ̀ ni ohun gbogbo tí o ní láti ṣe ni kí o fẹnu rẹ sọ léraléra, yóò sì di tìrẹ. Ọ̀rẹ́ mi yìí tẹra mọ́ ṣíṣe ìjẹ́wọ́ àwọn ohun rere yìí. Yóò jí láàárọ̀, yóò wí pé mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ní orúkọ ńlá Jésù. Lẹ́yìn ọdún 5 kò tíì ní ọkọ̀ kan. Lọ́jọ́ kan ó bi mí léèrè, kí ni àṣírí rẹ̀? Mo ti ń jẹ́wọ́ ohun rere láìsí àyọrísí tó ní ìtumọ̀. Mo fèsì, ó ń jí ní aago 10 àárọ̀. Ní ìgbà náà, èmi á ti ṣe iṣẹ́ wákàtí 5. Bákan náà, dípò kí o ṣiṣẹ́, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìjẹ́wọ́. Má bínú, ṣùgbọ́n ìwọ yóò máa rìn lọ sí ibi gbogbo tí o fẹ́ lọ fún ìgbà pípẹ́ tó ń bọ̀ wá tí o kò bá yí padà. Àwọn ènìyàn kan ti sọ ọ̀rọ̀ ìwúrí di bárakú. Àwọn ni ó máa ń kọ́kọ́ fi orúkọ sílẹ̀ fún àwọn ìpàdé ìdánilẹ́kọ̀ọ́. Ẹ̀wẹ̀, nígbà tí ó bá tó àkókò láti ṣe iṣẹ́, a kò ní rí wọn. Kò sí iye ìjẹ́wọ́ ohun rere tàbí ìmọ̀ tí a kò lò tí ó lè sọ ọ̀lẹ ènìyàn di ènìyàn ńlá. Ẹni tí kì í jí láti máa ṣe ìjẹ́wọ́ ohun rere tàbí tẹ́tí sí àwọn tó ń sọ̀rọ̀ ìwúrí yóò sì ní àṣeyọrí tí ó bá mọ bí a ṣe ń ṣe iṣẹ́ kárakára. Bí ó tilẹ̀ jẹ́ pé mo wà ní ẹni 100 ọdún sókè, mo sì ń lọ káàkiri láti ṣe iṣẹ́ Ọlọ́run láì ṣe ìmẹ́lẹ́. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá ń sùn, mo ń rìn káàkiri lóru, mo ń gbàdúrà. Mi ò kí ń ṣe àwọn ìwàásù eréfèé. Tí o bá tẹ́tí sí àwọn ìwàásù mi, ìwọ yóò rí pé mo máa ń tọ́ka sí ẹsẹ̀ Bíbélì. Àwọn nǹkan wọ̀nyí kò wá láti ibi ṣíṣe ìmẹ́lẹ́ káàkiri. Àṣeyọrí láyé yìí kì í ṣe ohun tó máa ń wá fúnra rẹ̀. Pé a bí ènìyàn gẹ́gẹ́ bí ọmọ ọba ọkùnrin tàbí obìnrin kò túmọ̀ sí pé ẹni náà yóò ṣe àṣeyọrí láyé. Bí ó ti wù kí ènìyàn jogún ọlá tó pọ̀ tó, tí o bá ya ọ̀lẹ tó sì kọ̀ láti ṣe iṣẹ́ tó yẹ kí ọrọ̀ náà lè di púpọ̀, ẹni náà yóò padà ná ohun gbogbo ní ìnákúnàá, yóò sì bẹ̀rẹ̀ sí ní jìyà. Ìwé Òwe orí 18 ẹsẹ̀ 9 wípé ọ̀lẹ ènìyàn jẹ́ arákùnrin pẹ̀lú jẹgúdújẹrá ènìyàn. Olùfẹ́, ìwà ọ̀lẹ yóò mú ọ ṣe àwọn àǹfààní lò, yóò tún mú ọ wà ní àìmúra sílẹ̀ láti ṣe àmúlò àwọn àǹfààní débi tó lápẹẹrẹ. Má ṣe fààyè gba ìwà ìmẹ́lẹ́. Lé ìmẹ́lẹ́ jìnnà sí gbogbo ẹ̀ka ayé rẹ. Kókó ọ̀rọ̀, ìwà ọ̀lẹ yóò mú ọ wà ní àìní ìgbáradì fún àwọn àǹfààní, yóò sì mú ọ pàdánù àwọn àǹfààní.